ẹ ǹlẹ́ o gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ǹtẹ̀lé wa apá kejì rèé nínú eré onítàn tá a pàkọ́lé rẹ̀ ní orogún ọjà tọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti tẹ̀lé wa tẹ́lẹ̀ ẹ rí i dájú pé ẹ lọ rèé subscribe lórí ìkànnì wa tá a pè ní àgbà wá búra ẹ subscribe àbójúpọ̀nà ibi tẹ́ ẹ bá ti ń wò wá ẹ tẹ̀lé wa ń bẹ̀ kẹ́ ẹ bá lè máa gbádùn wa síwájú àti síwájú sí i. ẹ já bẹ̀rẹ̀ apá kejì rèé nínú ìtàn orogún ọjà. Hello my people, you are welcome to my channel Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Lẹ́yìn bí ọ̀sẹ̀ kan ìyá Bọ́lá ránṣẹ́ sí Àdìó pé Àdìó ó ṣeun o ìsọ̀tọ̀ ọlọ́ọ̀bá ń rí mo ti rówó rẹ̀ pé o ọ̀yá gbà. Báyìí ni Àdìó ló sì bẹ̀rẹ̀ sí ní já ìwé pé ìyá Bọ́lá gba ìsọ̀ ó sì já fún ìyá Bọ́lá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ká tó wí ká tó fọ̀ ká tó fọ̀ ká tó wí ẹ̀yìn èèyàn tiwa ìyá Bọ́lá kó lọ sínú ìsọ̀ tuntun ọ̀hún. Bí ó ti dé ìsọ̀ ọ̀hún bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ta ọjà rẹ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà tó fi máa tó oṣù kan sí bí oṣù méjì gbogbo nǹkan mọ̀ yí padà fún ìyá Bọ́lá bí ti ń tà bẹ́ẹ̀ ní rà kódà ogunlọ́gọ̀ àwọn èèyàn ní ń rọ́ kẹ̀tíkẹ̀tí wá sọ́dọ̀ ìyá Bọ́lá o tí wọ́n sì ń bá a jẹun bó tiẹ̀ ti wulẹ̀ jẹ́ pé ìyá Bọ́lá ò dáná púpọ̀ àmọ́ ìwọ̀nba tí ń dáná gbogbo ẹ̀ náà lajẹ́ ń bugbá rẹ̀ jẹ ẹ̀yin kọ́ yìí bí ìyá Bọ́lá ṣe ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè nù wípé Ọlọ́run ló ṣeun o tó ní kó wọ́n gbọ́ràn sí ọmọ òun tí ń bò wọ́n ṣiṣẹ́ ìlẹ́nu ní bá sì ń kí ọmọ náà wípé àwọn ọmọ ṣeun àṣé pé ibí ni Ọlọ́run tiẹ̀ ti sọ pé kóun máa bọ̀ àṣẹ̀dá tí ọba ti kú ó sì tún nírètí o ìrètí ń bẹ bàbá kú á kú padà jẹran báyìí ni ìyá Bọ́lá ló bẹ̀rẹ̀ sí ní tàtúnrà nínú ìsọ̀ tuntun tọ́ṣẹ̀ gbà kí wá ní tó ṣẹlẹ̀ náà. Lẹ́yìn bí ọ̀sẹ̀ mẹ́ta tí ìyá Bọ́lá ti gba ìsọ̀ tuntun míì tí sì ti ń tà títí ń rà títí ń yan Olódùmarè wípé gbogbo nǹkan ti ń rọ̀ sọ̀mù. Ẹ̀yin tẹ́ wà ń lé kùrukùru mọ̀ bójú ọjọ́ jẹ́ kí ni tó ṣẹlẹ̀ lẹ́yìn bí oṣù mẹ́ta èyí tí ìyá Bọ́lá tóun náà ti bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ tí sì ti ń tajà nù ìsọ̀ tuntun tó wà. Báyìí ni gbogbo nǹkan bá tún bẹ̀rẹ̀ sí ní yípadà tó yí dande kò sí ní tí ìyá Bọ́lá ò rò tán gbogbo ọ̀rọ̀ ìrònú ti dorí àgbàkodò àwọn èròkèrò ní ń wá sí ìyá Bọ́lá nínú ọkàn rẹ̀ bó ti ṣe jókòó níwájú sọ rẹ̀ nígbà tí ò rẹ́nikẹ́ni kọ́ wá ya wájú rẹ̀ pé èmi lẹ̀ ń tà ń bẹ̀ mọ́. Ó wò ó pé ó dàbí ẹni pé ọ̀rọ̀ òun ti gbà fúra sí báyìí o nǹkan kan ti ń ṣe òun ọ̀rọ̀ ayé òun kì í mọ̀ sojú lásán mọ́ ibi títí ń ro èyí lọ́wọ́ ibẹ̀ lọmọdékùnrin kan ti wá tó pé òun fẹ́ ra oúnjẹ ìyá Bọ́lá ò ṣe méní ṣe méjì ọba dá lóhùn nígbà tí ọ̀dọ́ ọmọ lóhùn tán ọmọ bá tiẹ̀ lọ ìyá ṣàdédé nìyá kan bá tẹ̀lé ọmọ náà wá ó lóun nìyá ọmọ òun lọ́ba ní ibi ìkọ́ lòun rán o pé kó ti wá ra oúnjẹ o òun ò ra oúnjẹ mọ́ o kó dá owó òun padà kó sì gba oúnjẹ rẹ̀ lọ́wọ́ ọmọ òun. Ìyá fariwo ta pé ọ̀dọ̀ Àbíkẹ́ ń lòun rán ọmọ òun o ìyá Bọ́lá yarí ìyá Bọ́lá ní ẹ ṣe sùúrù ìyá wa nítorí ṣẹlẹ̀ ni pé oúnjẹ yìí ò ṣeé gbà mọ́ torí pa àti bu bẹ̀lẹ̀ lórí bẹ́ẹ̀ nínú bí ìyá ọ̀hún tó sì bẹ̀rẹ̀ sí ní lu ọmọ rẹ̀ lójú ìyá Bọ́lá bíi kúkú bíi yíyè báyìí nìyá ń bínú lọ tó sì mọ́ ọmọ rẹ̀ lọ àmọ́ kó tó lọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ wípé látòní lọ ńjọ́kíjọ́ tí n bá tún ti rán ọ ní oúnjẹ bọ́ ọ bá tún déwájú ìyá Bọ́lá tó o gba ọ̀dọ̀ Àbíkẹ́ olóúnjẹ lọ kó o ti lọ rèé bá ń ránjẹ késekése rèé nìyà tí mo fún ọ yìí kàṣàkàṣà bàbá késekése ń bọ̀ ìsọlẹ̀ bẹ́ẹ̀ ní ń gbá ìpàkọ́ ọmọ náà tí wọ́n sì fi kúrò níwájú ìyá Bọ́lá. Ẹ̀yin kọ́ yìí ìrònú dorí àgbàkodò ìyá Bọ́lá bẹ̀rẹ̀ sí ní kájọ bẹ́ẹ̀ ní sunkún pé kí ni tó tún ṣẹlẹ̀ sóun báyìí kí ni tí ń ṣẹlẹ̀ sí kìí ṣe pé ṣàṣàṣì rèé àbẹ́òdì kí wá nígbésẹ̀ tí ìyá Bọ́lá gbé ẹ má bá ń ká lọ.
ìgbò dọjọ́ kejì ọ̀rẹ́ ìyá Bọ́lá kan wá kí ìyá Bọ́lá nísọ̀ rẹ̀ bẹ́ẹ̀ làwọn méjèèjì sì jọ jókòó wọ́n sì ń jíròrò kí ni tí ń bára wọn sọ. ìyá Bọ́lá kálàyé ó rò gbogbo ohun tójú rẹ̀ ti ń rí nínú ìsọ̀ rẹ̀ pàápàá jùlọ lórí okòòwò rẹ̀. ìyá Bọ́lá wá fèsì ó pé ọ̀rẹ́ mi àbá ọmọ tó dùn mí jù nínú gbogbo ọ̀rọ̀ yìí ni pé gbogbo ọjọ́kíjọ́ táwọn ọmọ kéékèèké bá ti wá ra oúnjẹ lọ́dọ̀ mi ìnìyá wọn máa ń tẹ̀lé wọn wá láti lè wá sọ pé ibí yìí kọ́ làwọn ti ní kán wá ra oúnjẹ o ọ̀dọ̀ Àbíkẹ́ ni àmọ́ tí ń ṣe mí kàyéfì ni pé ṣé kìí ṣe pé bóyá Àbíkẹ́ ń tilẹ̀ ń lo oògùn. ọ̀rẹ́ rẹ̀ náà ní ọmọ fẹ́ẹ́ jọ bẹ́ẹ̀ torí pọ́jọ gàtẹ́ àti ró wọlé èèyàn àti ró jáde tani ọ̀sà ìmọ̀ pé àtiró tó wọlé iná lèèyàn àtiró tó bóde. torí pé bí wọ́n ti ń pariwo Àbíkẹ́ lọ́tún Àbíkẹ́ lósì ọ̀rọ̀ ọ̀hún náà ó mú ìfura dání. àti wípé ọ̀rẹ́ mi tí ẹ̀ dúró náà ijó gan lọmọ Àbíkẹ́ gan bẹ̀rẹ̀ sí ní tàǹjẹ̀ náà ṣe bọ́wọ́ wa yìí náà ló dé sí àbọ́mọ tí ń lọ léèwé girama náà kọ́ni ni torí oyún nígbà kan tí ò rẹ́ni gbà á lọ́wọ́ rẹ̀ ńkọ́ lọ́mọ Àbíkẹ́ ni. ibi tó ti ń sọ yìí lọ́wọ́ ibẹ̀ lọ̀rẹ́ rẹ̀ ti dá lóhùn pé ọ̀rẹ́ mi ọmọ ajá ti kú níye tí wọ́n ń gbé ọmọ pẹ̀lú àwọn ọmọ wọ̀nyẹn ẹsẹ̀ wọn a máa gùn àfi kíwọ náà kọ́ ọ̀yá adágbọ́n sọ̀rọ̀ ara rẹ ni o kó o múra sọ̀rọ̀ ara rẹ tó o bá ti fẹ́ kírú ọmọ kó fọwọ́ rọ́ ọ sẹ́yìn nídìí iṣẹ́ tó ti bọ́ ọ gangan. báyìí ẹ làwọn méjèèjì ní ẹjọ́ ń bára wọn sọ̀rọ̀ tí wọ́n sì jọ ń gbára wọn nímọ̀ràn. báyìí nìyá Bọ́lá dá ọ̀rẹ́ rẹ̀ lóhùn pé má sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀rẹ́ mi bí wọ́n bá tiẹ̀ wá ń sọ pé gbogbo ẹranko ní ọkàn yàn pa ṣé bíi tìgbín Àbíkẹ́ wá ni Àbíkẹ́ bá mi nù ọjà yìí ni ntàgbà sì fi ju ọmọdé lọ dandan ni kájọ fi hàn ra wa èmi náà ti rí i pé bí ṣe máa ń yọra tí ń yọra tọ́ ṣé ń tà jó oúnjẹ lọ ni a kò tilẹ̀ mọ̀ bóyá tí wọ́n ń tà jó oúnjẹ lọ àmọ́ wọ́n ní bí kún ló lóko ni bí tàkúté ni ẹnu ẹ̀ náà lájọ wa ẹ wò ó ọ̀dà ẹni bá sì ní kí láṣẹ iná láṣẹ hàn o. báyìí lọ̀rẹ́ ìyá Bọ́lá náà gbà á mọ́ ìyá Bọ́lá lẹ́nu tó náà sì fèsì pé ọ̀rẹ́ mi tí ò tiẹ̀ rírú àwọn ọmọ ẹsẹ̀ wọn lè gùn lóòótọ́ àmọ́ ẹni tí mo fẹ́ kọ́ lọ rèé mọ̀ ni pé ibi títẹ nìkan pin sí ibẹ̀ ń tẹlòmíì ti bẹ̀rẹ̀ wọ́n ló kọ tá a sọ mẹ́ni inú ẹni ní ń gbé ọmọ tá a ṣe á bá wábì kan tí ọmọ náwó sí tí ó jẹ́ àgbàná fún gbogbo fùlẹ̀ǹgè rẹ yóò ṣe kí ni yóò sì sinmi nígbà tá a bá ti bá wábì kan tí bá náwó sí. ẹ̀yin aráalé ọ̀rọ̀ rèé o ibí láàfi àdàgbà apá kejì ìtàn orogún ọjà ńlá fi rọ̀ sí ẹ tó pàdé wa lápá kẹta lórí ìtàn orogún ọjà yìí bẹ́yìn ọ̀bá ti subscribe ẹ rí i pé ẹ lọ rèé subscribe sórí ìkànnì wa tá a pè ní Àgbàwábúra lórí YouTube bó bá sì jẹ́ pé àwọn ìkànnì tó kù náà lẹ ti ń wò wá ẹ rí i dájú pé ẹ tẹ̀lé wa ń bẹ̀ kẹ́ ẹ tún lè máa rí àwọn ọ̀kan ọ̀jọ̀kan bí irú eléyìí náà ni gbogbo nǹkan Yorùbá ni ló sodo sórí ìkànnì yìí kò ní bàjẹ́ o ẹ ṣeun tẹ̀ ń bá wa bọ̀ lórí eré onítàn tá a mú wá fún wa tá a pàkọ́lé rẹ̀ ní orogún ọjà. èròǹgbà tiyín lórí ìtàn yìí ẹ bá ń fi sábẹ́ àríwísí ẹ má gbàgbé láti láìkì kẹ́ share rẹ o ẹ fi kọ́mẹ́ǹtì yín sábẹ́ àríwísí ká tún lè máa tún kọ́ra wa lẹ́kọ̀ọ́ náà ni kí ni tí ó ṣẹlẹ̀ bó làwọn méjèèjì fẹ́ gbéra wọn dé gan ta ni yóò hanra wọn léèmọ̀ nínú àwọn méjèèjì kí lè ròǹgbà tọ̀dọ̀ tiyín èmi ti yín tòótọ́ Káyọ̀dé yín rèé ọmọ bíbí inú Àjàó ọmọ Ògbómọ̀ṣọ́ ajílétí àyàkókò nàkí ajímútábà oògùn ògbómi kò gbọ́ ọmọ àfògbó làjà ọmọ ayé mi ọ̀dà àwa ìṣépè ràn wá títí ìgbà míì tèmi àti yín tá a fojú rinjú ẹ kú etí gbọ́ ẹ ǹlẹ́ ń bẹ̀ ń ẹ kú kalẹ̀. Hello my people, Namibe Aroyoba. If you never subscribe to my YouTube channel Àgbàwábúra Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.